yóò àjẹ́ àtúmọ̀ kíra wa kú dédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní láti mọ gbọ́ mi jákèjádò àgbáńlá ayé. Ẹwà Èdè Yorùbá TV níbi tá ti ń ka àwọn àyọkà ọ̀rọ̀ ọ̀tọ̀, àwọn ìwé aládùn lọ́lọ́kan òjọ̀kan. Ṣé ẹ gbàgbé ìwé tá ń kà lọ́wọ́ òun náà ni Àjẹkúláyé látọwọ́ Oyètúndé Àwòyẹlé, ọ̀jọ̀gbọ́n kọ̀wé òun náà ni Oyètúndé Àwòyẹlé. Yóò àwa nǹkan fìdílé ká sì jọ gbádùn ara wa bá a ti máa ń ṣe lóòrèkóòrè. Ẹ má wá gbàgbé ẹ̀bẹ̀ kan tí mò ń rawọ́ ẹ̀ sí yín òun náà ni wípé ìgbàkigbà tẹ́ bá bá polówó ọjà pàdé lórí ìkànnì yìí ẹ má skip, ẹ má fòkó lórí ẹ̀rín jẹ́ bẹ́ẹ̀ kó lè bá wúlò fún mi bóyá lónìí tàbí lọ́la tẹ́nìkan kan mẹ́jà fi ṣe gbà fún Mórínlé òun náà ni gbà fún Gbàdà lóko ọmọ oko tí ń sunkún búrẹ́dì yóò fèsù ránṣẹ́ lè. Ẹ wá pèrè fìdí tẹ̀ tàbí kẹ́ ẹ wá ìdí fi ti àpèrè ẹ̀já jọ gbádùn orí kẹfà àkọlé tí ń bẹ ìṣẹ́ kìí pani, ìṣẹ́ kìí pani. Mùṣin ni Dàdá ń gbé lÉkòó, ilé-iṣẹ́ rẹ̀ sì wà lópòópónà Ìkòròdú. Kì í kúkú ṣe pé ó dá ilé-iṣẹ́ tirẹ̀ sílẹ̀, wọ́n gbohùn pàápàá ṣiṣẹ́ ni, kò sì sí ààyè àti gba òṣìṣẹ́ mìíràn nílé-iṣẹ́ náà rárá. Dàdá fún Àlàní láàyè láti máa sun pálọ̀ ilé ibi tó ń gbé, òun sì ń sùn ní yàrá. Bílẹ̀ bá ṣú, Àlàní á gbé ẹní, á sùn sí pálọ̀. Kùtùwà ọjọ́ kejì yóò sì ti jí lọ síbi iṣẹ́ àárò tó ń ṣe lóyìnbó. Ìgbà míì kì í tètè sùn lálẹ́, pàápàá jùlọ bí Dàdá bá ní àlejò tí wọ́n sì pẹ́ lọ́dọ̀ rẹ̀ lálẹ́ kí wọ́n tó lọ. Ìgbà tí Délé ti mọ̀ pé Dàdá gba Àlàní lálejò ló ti bolé Dàdá diwọ́. Délé ò tiẹ̀ bá Dàdá ṣọ̀rẹ́ mọ́, oníkálukú ń lọ lọ́nà ti ẹrin. Ìgbà tí Àlàní bá sì rántí bí Dàdá ṣe fi ọ̀rẹ́ minú rẹ̀ sílẹ̀ nítorí òun, a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore, a sì máa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ̀. Dàdá fẹ́ràn láti máa ṣoore, kì í ṣe é ṣèrègùn rárá, kì í tiẹ̀ fẹ́ kí èèyàn máa dúpẹ́ àdúòdú tán bí Àlàní ti máa ń ṣe fún un. A sì máa wí nígbà gbogbo pé t'Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. Iṣẹ́ àrò ni Àlàní ń ṣe lóyìnbó. Bí ẹnikẹ́ni bá ní ẹrù tó fẹ́ gbé tó sì pe Àlàní, yóò bá gbé ẹrù náà lọ síbikíbi tó bá fẹ́ lọ. Wàhálà ìkópin lẹ́mìí nígbà tó kọ́kọ́ dé ọ̀hún, orí bí làyí ló ṣe pọ̀ fún wọn bẹ̀ tó, kò fojú rí eré àsádijú bíi tẹrù táwọn ará Èkó ń sá lọ́nà márosẹ̀ Ìkórè. Ṣùgbọ́n ó rí i pé nǹkan kí lọ́lá Ọlọ́run ńgbà torí ẹwà Èkó bó ti tó. Wọ́n la títì mọ́tò sójú ọ̀run, àwọn èèyàn ń kọjá lábẹ́ wọn, àwọn ilé àwòsífìlà, iná aláràǹbarà, mọ́tò oríṣiríṣi, aṣọ ń paṣọ lẹ́jọ́, àwọn ìlú àti àwo rẹ́kọ́ọ̀dù, orí oríṣiríṣi ọlọ́pàá. Àwọn kan ń darí awakọ̀ láàrin ọ̀nà, àwọn kan ń mú àwọn ọ̀daràn tí wọ́n bá rí, orí ilé ìtura lóríṣiríṣi àti àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nu wọn, orí ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ń tó tiẹ̀ jọ́ lójú gidi ni pé bí ọlọ́pàá ọkùnrin ti wà lọ́lọ́pàá obìnrin wà, bí ọkùnrin ti ń wa mọ́tò ní pópó ni obìnrin wà. Àlàní sì ń sọ nínú ara rẹ̀ pé kò sóhun tóun ò ní ṣe tán láti tọ́ ọmọláyọ̀ tí Ọlọ́run fi jíǹkí òun ní abúlé Ológògó títí tí yóò fi dé ipò àwọn obìnrin tí ń wa mọ́tò ní pópó. A sì mọ gbàdúrà pé kí Ọlọ́run má ṣàì gbọ́ àdúrà òun. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní máa ń rántí Adéníkẹ́ ìyàwó rẹ̀ àti ọmọláyọ̀ ọmọ rẹ̀. Ní ìparí oṣù kọ̀ọ̀kan ló máa ń lọ láti wò wọ́n ní abúlé Ológògó. Lákòókò gan tí ó lọ sábúlé Ológògó lórí pé Délé ti gba àwọn alágbàṣe sí oko bàbá rẹ̀, ó sì ti bá wọn ṣe àdéhùn pé wọ́n máa gba owó iṣẹ́ wọn lórí oko náà, ṣùgbọ́n wọn a máa sanwó lórí ilé rẹ̀ tí wọ́n ń gbé lóṣooṣù àti lórí ohunkóhun tí wọ́n bá mú jẹ lóko. Bó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ àrò ni Àlàní ṣe lÉkòó, àwọn ará abúlé Ológògó ń rí àmì lára rẹ̀ pé ó ń dán fún ju ìgbà tó wà lọ́dọ̀ wọn lọ. Ìgbà tó bá sì fẹ́ wá sí abúlé yìí, Àlàní á wọ aṣọ bí alákọ̀wé. Ìgbà míì á máa wọ ìbọ̀sẹ̀ kó tó wọ bàtà, àti ẹ̀mọ́ di táì nígbà míì. Àwọn tó bá sì ń wò ó lọ́ọ̀kan akọ́kọ́ máa ṣe bí akọ̀wé àgbà ńlọ ń bọ̀ ni. Ìgbà tóun náà sì ti ń fẹ́ kí àmì tó tètè yọ lára òun náà ti ń kọ́ èdè àwọn ará Èkó ní yàjóyàjó. Ńgbà tí Àlàní kọ́kọ́ dé Èkó, gbogbo àwọn ará Òyìnbó lọ́mọ̀ọ́ ní ará òkè. Kò sí ohun mìíràn tí wọ́n fi mọ̀ ọ́ ju ìṣesọ̀rọ̀ rẹ̀ lọ. Kò sáàbù ilà sẹ́ẹ̀kẹ́, yẹ̀yẹ́ làwọn ọlọ́jà Òyìnbó ń fi Àlàní ṣe nítorí èdè ẹnu rẹ̀. Ìgbà míì àwọn tó ti mọ̀ á ní bọ́ sí bí ọjà rẹ̀ ìwà ará òkè yìí, dípò kó ní yé jọ̀ọ́, òun á máa wí pé ẹ dákun. Dípò kó sọ pé
mo fẹ́ bí àwọn ará Èkó, òun á mọ̀ wípé n ò fẹ́ o. Bó bá sì fẹ́ sọ pé òun fẹ́ lọ tọ̀ á ní mò ń rè fún sáré. Bó bá fẹ́ lọ yàgbẹ́ yóò sọ pé òun rè ṣe gá. Nígbò kí Àlàní ṣàkárá máwọn ẹgbẹ́ rẹ̀ ṣàkárá làwọn Èkó máa ń pè ní ìhàlẹ̀. Ṣe ló máa ń bẹ̀ wọ́n bí ọ̀rọ̀ bá fẹ́ gbóná. Eléyìí jẹ́ káwọn kan rò pé ọ̀lẹ ni kò lè jà. Ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí bọ̀wọ̀ fún Àlàní, ìwọ̀sí ńlá kan ni wọ́n fi lọ́ ní Òyìngbò. Ṣé òun máa ń sára fún ìjàgbá àti wàhálà ni? Àìsó bàbá lọ́mọ ẹyẹ wá jẹ̀gbà, ẹyẹ kì í jẹ̀gbá rárá. Bí ó bá sí eré tọ́bẹ̀ dúnlẹ̀ tọ́dọ̀lẹ̀, kí ló fẹ́ sún ọmọ abínléere tí ọmọ gbàrò lóyìnbó. Lọ́jọ́ tí mo wé, ọ̀kan nínú àwọn aláàrù ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń pè ní Kọ́lá Danger ńlọ́bàjà tí gbogbo Òyìnbó dàrú. Ìgbà tí Àlàní ti dé Òyìnbó ni àwọn aláàrù yòókù ti fi yé pẹ̀lú pé orí pípé làwọn máa ń fi sí àwọn. Àlàní ò gbàgbọ́ lóòótọ́ pé èèyàn lè máa ṣiṣẹ́ kankan láì jẹ́ pé orí rẹ̀ pé. Ìtumọ̀ orí pípé lọ́dọ̀ Àlàní ni pé ẹni náà gbọ́dọ̀ mọ bí yóò ti náwó rẹ̀ tọ́pa. Ó gbọ́dọ̀ mọ dùnádùrà dáadáa kí ó tó bá ẹnikẹ́ni gbé ẹrù dé ibì kan kólúwa rẹ̀ ọmọ bá ṣiṣẹ́ àrùdágbèsè. Ó hàn mọ̀ pé orí pípé táwọn yòókù ń sọ ó dá lérí igbó àti ọtí oríṣiríṣi mímu. Ọjọ́ tó sì kọ́kọ́ gbọ́ bẹ́ẹ̀ ni ló ti sọ fún wọn pé iṣẹ́ lòun wá sí lÉkòó àti pé oko lèkó jẹ́ sóun. Òun sì lérò àti padà síbi tí òun ti wá bọ́pẹ́ bọ́yá. Eléyìí tó mú kí àwọn ẹgbẹ́ rẹ̀ máa fi ṣe ẹ̀yẹ pé ará òkè ni, ọ̀dẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lọ́jọ́ tí ìjà tí mo wé ìṣẹ̀lẹ̀, Àlàní ń lọ jẹ́jẹ́ ni. Kọ́lá Danger sì ń bọ̀ láti ibi tó ti lọ mú kinní rẹ̀. Ojú rẹ̀ ti pọ́n bí ẹ̀yìn iná, gbogbo ara rẹ̀ ń rùn kù bí ẹ̀kú eégún. Bí Kọ́lá ti láyà tó, kò tiẹ̀ fẹ́ mọ̀ wípé ọlọ́pàá wà lóyìnbó. Ìdí èyí sì ni pé àwọn àtàwọn ọlọ́pàá kan níbẹ̀ ni wọ́n jọ máa ń pàdé níbi tí wọ́n ti mú gbé àti ọtí jóńbèlè. Ṣe ni Kọ́lá mu igbó láàrin Òyìngbò lámúrin tó sì ń kígbe pé Àlàní níbi tí onítọ̀hún ti ń wá sí ajé kiri. Ó bẹ̀rẹ̀ sí ní pé Àlàní lórúkọ kórúkọ bíi Àlàní ọ̀dẹ̀, dẹpẹ tó ń lọ yìí, ará òkè tí ò rọ́ ọ̀kan, ọmọ àlè tó ń lọ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àlàní ò dáhùn rárá. Ìgbà tí Àlàní rí ẹni tó fẹ́ gbé ẹrù fún òun, ó dúró ó sì ń bá dùnádùrà. Gbogbo àkókò tó fi ń dùnádùrà pẹ̀lú ẹlẹ́rù náà, Kọ́lá Danger ti dé ọ̀dọ̀ rẹ̀. Ó sì ti ń sọ̀rọ̀ kò bá kùn gbé sí i. Nígbà ó ṣe, ó sọ fún ẹni tí Àlàní fẹ́ bá rẹ̀ rò pé kí ẹni náà má gbé ẹrù fún nítorí pé olè ráúráú ni Àlàní. Ẹ̀rù bà ẹlẹ́rù náà, kò sì fẹ́ gbé ẹrù fún Àlàní mọ́. Àlàní gba ẹlẹ́rù yìí títí ṣùgbọ́n onítọ̀hún kọ̀ jálẹ̀. Inú wa bí Àlàní, ojú rẹ̀ pọ́n. Ó kí Kọ́lá ní ìlọ̀ pé kó ṣọ́ra ẹ̀. Bí ó bá fẹ́ kílẹ̀ ọ̀gá jù lọ, Kọ́lá fò sókè ó kígbe tó pé yé mo gbé. Ẹ wá wo sọ ẹgbẹ́ yìí tó fẹ́ bá mi fa trọ́bù. Má fi yí ẹ lẹ́nu pọ́ mi Èkó ni mí, ṣó gbọ́? Wọ́n máa lè yí. Kọ́lá kọ́kọ́ rú efun igbó tó mu sí Àlàní lójú. Àlàní tún kìlọ̀ fún pé kó ṣọ́ra rẹ̀. Àfi pin tí Kọ́lá pa iná igbó tó mu lẹ́ẹ̀kẹ́ Àlàní. Lásìkò yìí àwọn aláàrú ẹgbẹ́ wọn ti kóra jọ. Wọ́n ti ń sa Kọ́lá Danger. Ó yá Kọ́lá Danger, mo lù ẹ̀, fi yé pọ́ mi Èkó ni ẹ́, gba etí ẹ̀ lódì, jẹ́ kó mẹ́gbẹ́ nílé agodo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí Kọ́lá paná igbó tó mu lẹ́ẹ̀kẹ́ Àlàní bọ́ ẹ̀wù ẹrun rẹ̀ ó pàkóró mọ́ Kọ́lá. Ẹ̀ṣẹ́ tí Kọ́lá jù sí báyìí ṣe ni Àlàní bẹ̀rẹ̀ fún ẹ̀ṣẹ́ tó sì gbé Kọ́lá lógèdèǹgbé. Àfikì tó sọ Kọ́lá mọ́lẹ̀, ó ní kí Kọ́lá ó tún dìde. Bí Kọ́lá ṣe dìde báyìí ṣe l'Àlàní tún fi wọ́n lẹ̀ lẹ́ẹ̀kejì lágá. Kọ́lá dìde ó sáré wọlé ìtajà kan lọ mú àdá ìbò láti fi bí Àlàní lórí, ṣùgbọ́n Àlàní yẹ àdá náà ó gbá Kọ́lá lọ́wọ́ mú gírán. Kọ́lá ń gbìyànjú àti gba ọwọ́ rẹ̀ lọ́wọ́ Àlàní kò sì ráàyè fàdágé Àlàní. Àlàní lọ àdágbà mọ́ lọ́wọ́, ó sì sọ sí pópó níbi tí Kọ́lá ti ń yéjú padà pé kò ń lọ mú àdá níbi tí Àlàní sọ sí. Ṣe l'Àlàní rí ẹlẹ́pa látẹ̀yìn, ọwọ́ tuuru. Kọ́lá kígbe. Ní gbogbo àkókò yìí ṣe làwọn yòókù ń patẹ́ fún wọn tí wọ́n sì ń kọrin. Ẹ̀ ń bá lè jà kó bóde, àwọ̀ ẹkùn láìsí. Ẹ̀ ń bá lè jà kó bóde, àwọ̀ ẹkùn láìsí. Títọ́ ló tóbi bámúbámú àṣé kò lè jà o. Títọ́ ló tóbi bámúbámú àṣé kò lè jà o. Títọ́ ló tóbi bámúbámú.
bí Kọ́lá ti ṣubú síwájú báyìí tí Àlàní kò ń gbà tí ni ẹnìkan fa Àlàní láṣọ tó gbá a létí látẹ̀yìn. Ẹ̀yìn tí Àlàní wò báyìí òkété lórí. Ọ̀rẹ́ Kọ́lá kan ni wọ́n ń pè lókété. Àránsíọlá lorúkọ rẹ̀ gan nítorí pé ó dáńkú bíi kùkùté ni wọ́n ṣe ń pè ní òkété. Kò síbi tẹ́ ti rí Kọ́lá Danger tẹ́ ò ní rí Àránsíọlá olè pọ̀ ń jagun dání gẹ́gẹ́ bíi Kọ́lá Danger. Gúnbẹ́gúnbẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ gbà lọ́mọ ń síwájú àwọn agbèrò ọkọ̀ àti àwọn aláàrù kan lọ já mọ́tò onímọ́tò gbà pẹ̀lú ìbọn ìléwọ́. Bí Àlàní ti bojú ẹ̀yìn torí òkété ó sì rí ọ̀bẹ asoro lọ́wọ́ rẹ̀. Ìgbàgbọ́ rẹ̀ ni pé ayé òun dópin lọ́jọ́ náà. Ṣé òkété kò kọ̀ láti gún ẹnikẹ́ni lọ́bẹ pa tàbí láti yin ènìyàn níbọn? Ṣé àwọn kókó ní fi ṣe àárò gbígbà bojú ni? Iṣẹ́ oró ni wọ́n ń ṣe. Àlàní retí òkété ń bọ̀ lọ́dọ̀ òun pẹ̀lú ọ̀bẹ ṣùgbọ́n kò yé bó ṣe dé ọ̀dọ̀ òun rárá láì fi ọ̀bẹ náà gún òun. Ṣùgbọ́n Àlàní ṣàdédé rí pé ìjà náà déédéé di tẹni tó wù ọ́ wá. Onípónpó ń yọ pónpó, oníkùmọ̀ ń yọ kùmọ̀, aládàá ń yọ àdá. Inú èyí tí wọ́n wà rèé o tí ọlọ́pàá fi kó gbogbo wọn lọ sí bárékè wọn tí gbogbo wọn sì fojú balẹ̀ ẹjọ́ lọ́jọ́ kejì. Àtìmọ́ ni wọ́n wà tí Àlàní fi mọ ìdí tí ìjà fi dìjà gbòòrò. Àṣebi tí àwọn jàǹdùkú wọ̀nyí ti mú gbó àti ògógóró wọn ti gbọ̀ láti di ọ̀kan nínú wọn sí Àlàní. Kò sí èdè míì tí wọ́n fi ṣèdí ju pé Àlàní kì í bá wọn kápẹ́ olè àti ẹgbẹ́ bó mímu. Nínú ìpàdé wọn ni ẹnìkan nínú wọn ó kọ Àlàní lójú. Àwọn sì ti pa bẹ́ẹ̀ dán agbára Àlàní wò. Ṣùgbọ́n wọ́n ṣòfin pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ gbé ìjà Àlàní tàbí gbèjà ẹni tí yóò bá bá a jà láàrin àwọn. Ẹni ó bá lè lura wọn pa nínú àwọn méjèèjì tí ń jà kó lura wọn pa. Kọ́lá fúnra rẹ̀ ló dìde fọwọ́ sọ̀yà pé òun ni yóò bá Àlàní jà. Ó sì ṣe ìlérí pé òun ó pa Àlàní kú fínfín ni. Ó ní tani jọdí apẹni lójú ọmọ apààyàn. Ó ní eku tó dá sásá ẹ̀gbìn tí ń pa alábọ̀ nítorí olóṣì abara kú ọ. Ó lérí pé bóun bá Àlàní jà ní ìṣẹ́jú mẹ́ta tí wọ́n bá tún gbọ́ ẹ̀mí lẹ́nu rẹ̀ kí wọ́n sọ pé bàbá òun kọ́ ló bí òun. Ṣùgbọ́n ńgbà tí ìjà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rí bí Kọ́lá ṣe rò ọ̀rọ̀ rí báwọn ẹgbẹ́ rẹ̀ ṣe rò ó. Eléyìí sì mú kí ara òkété ó bù máa sọ. Ìgbà tí ara rẹ̀ ò gbá mọ́ láti rí i pé ọwọ́ Àlàní ń dùn ọ̀rẹ́ òun ló fẹ́ gbèjà Kọ́lá Danger tí ìjà náà fi di ẹni ó wù kó wá. Lọ́jọ́ kejì adájọ́ ní kí gbogbo wọn san ọgọgọ́rùn-ún náírà owó ìtanràn fún ìdálóró. Ẹni tí ó bá sì rí san kó lọ ṣẹ̀wọ̀n oṣù 3. Kò sówó lọ́wọ́ Àlàní. Ó ti mú ìwọ̀nba owó díẹ̀ torí lọ fún ìyàwó àti ọmọ rẹ̀ ní agboolé Ológògó ní ìparí oṣù tó ẹ̀sẹ̀ kọjá. Inú rẹ̀ bàjẹ́ bí ó ti rí àwọn yòókù tí wọ́n ń sanwó tiwọn ṣùgbọ́n tóun ò rí tiẹ̀ san. Ó rò ó pé sóun ó wá dèrò ẹ̀wọ̀n rí láyé òun. Ó rò bí ìjà náà ṣe bẹ̀rẹ̀. Ó rò nínú ara rẹ̀ pé dájúdájú dáadáa ò ní gba òun gbọ́ pé òun kò tí ì wọ ẹgbẹ́ jàǹdùkú bí wọ́n bá fi òun sẹ́wọ̀n oṣù 3. Wàyí o tọmọ tìyàwó rẹ̀ ńkọ́ bí wọ́n bá rí lólógògó níparí oṣù yìí kí ni yóò ṣẹlẹ̀ sí wọn? Nígbà tí àwọn yòókù sanwó ìtanràn wọn tán tí wọ́n sì ń lọ omi bọ́ lójú Àlàní. Ara rẹ̀ gbọ̀n ó wá rèrè. Kò sì mọ ìgbà tó mẹ́nu lé orin níwájú ilé ẹjọ́ tó ń kí orílẹ̀ ibi tó ti wá tó sì ń forin sọ pé ìyà jẹ orí òun. Ibi tó ti ń kọrin tó ń lami lójó yìí ó kù bí ọgbọ̀n ìṣẹ́jú kí wọ́n jù ú sí mọ́tò ẹ̀wọ̀n ní ẹnìkan tó gbọ́ orin tó ń kọ wá bá tó sì gbélé rè bí ọ̀rọ̀ ti rí gan. Adéwálé lorúkọ ọkùnrin yìí. Àlàní kó ó sì ro ìrírí rẹ̀ lóde ayé títí di ọjọ́ náà fún Adéwálé. Àánú Àlàní sí Adéwálé ó sì pinnu láti sáré lọ sílé ẹ̀ ó sì mú owó wá fún un kó fi tán ọ̀ràn yìí tí ó dá. Ọmọ ìlú Mọ́tànmí ni Adéwálé sí agbègbè kan náà sì ní Mọ́tànmí àtàbúlé Ológògó wà. Wọ́n sì tán mọ́ ara wọn. Orékè tí Àlàní fi ń kọrin l'Adéwálé ti gbọ́ tó fi wá bá Àlàní. Sí omi ẹ̀kọ́ ni Àlàní ti sọ ara rẹ̀ dọ́mọ abúlé Ológògó. Bí ẹnikẹ́ni bá sì gbélé rẹ̀ ibi tó ti wá abúlé Ológògó ló máa ń dárúkọ. Ibi táyé bá sá ti bá ní nílùú ẹni. Wàyí o ilé Adéwálé jìnnà díẹ̀ sílé ẹjọ́ náà. Òun pàápàá lẹ́jọ́ nílé ẹjọ́ náà ni. Àwọn olè ló kó o lẹ́rù nílé iṣẹ́ rẹ̀ níbi tó ti ń ṣe ìjókòó onífàkàfìkì àti ibùsùn aláràǹbarà. Ó rí àwọn olè náà mú ó sì ní láti jẹ́rìí mọ́ wọn
kí adájọ́ tẹ̀lé dájọ́ wọn, ṣùgbọ́n adájọ́ sún ẹjọ́ náà síwájú. Kò tí ì ju ìṣẹ́jú 15 tàdéwálé sáré lọ sílé tí wọ́n fi sọ ń gbà Àlàní pé kó wọnú ọkọ̀ bí àgọ́ adìẹ tí wọ́n fi ń kó wọn lọ sẹ́wọ̀n. Ó sọ fún wọn níbẹ̀ pé ẹ̀gbọ́n kan fẹ́ lọ mówó ìtanràn wá òun wá, ó ti fẹ́ mú dé àti pé yóò dé ní nǹkan ìṣẹ́jú 15 sí i. Ọlọ́pàá tó ń ṣe atẹ́kùn ọkọ̀ fà kékọ́rí, ó sì bi Àlàní léèrè pé ṣé torí tiẹ̀ ni wọ́n ti ń sanwó oṣù fóun ni kóun ó tó dúró torí tiẹ̀, àbí òun lórí méjì tí àwọn yòókù yóò fi wà nínú ọkọ̀ tí òun ò fi ní lọ bá wọn. Omi tó bọ́ lójú Àlàní, ó dọ̀bálẹ̀ ṣùgbọ́n ọlọ́pàá ò gbà. Ọlọ́pàá yìí fi yé pé bí ọ̀bá tí ì mọ̀ ó ti dẹlẹ́wọ̀n báyìí. Àlàní tó ń bú ẹkún. Ọlọ́pàá yọ kóńdó rẹ̀, ó bẹ̀rẹ̀ sí í fi nà án, ó sì ń fi tìpátìkúùkù ti lọ síbi ọkọ̀ àgò tí wọ́n fi ń kó àwọn ọ̀daràn lọ. Ńgbà tó ṣe tí ó rí i pé ẹkún àti ẹ̀bẹ̀ pọ̀, ọlọ́pàá náà ní òun yóò ṣàánú rẹ̀ ṣùgbọ́n kí ó mú owó sìgá fún òun. Ní gbogbo ìgbà tí ìjà fi ṣẹlẹ̀ lóyìnbó ni wọ́n ti já owó ara Àlàní ò tiẹ̀ bá kọ́bọ̀ dúró bíi táńtọ́ lọ́hùn, ẹ̀bẹ̀ ló ń bẹ̀. Pàtí ọlọ́pàá sì rí i pé ọ̀nà ọta kò jábọ́ lápò Àlàní, ó tún kókó ń dógbò, ó fi tìpátìkúùkù tí wọnú ọkọ̀ náà. Bí ọkọ̀ ti ṣe báyìí làdéwálé gun alùpùpù rẹ̀ dé, ó ṣẹ́wó títí sí awakọ̀ ò dúró. Àlàní pàápàá yọjú síta níbi wò fẹ́tẹ́fẹ́tẹ́ tí ń bẹ ní ara ọkọ̀ orí Adéwálé. Ara ta Adéwálé, ara ta Àlàní. Ìgbà tí Àlàní ò sì rí kí Adéwálé tẹ̀lé ọkọ̀ tí ń gbé òun lọ, ó ti gbà á sí àmúwò Ọlọ́run pé òun yóò di èrò ẹ̀wọ̀n dandan. Adéwálé ní tiẹ̀ béèrè lọ́wọ́ akọ̀wé kóòtù ibi tóun ti lè sanwó ìtanràn àbúrò òun tí wọ́n ń gbé lọ sọ́gbà ẹ̀wọ̀n ni, àti pé owó náà ló ń lọ mú nílé tí wọ́n fi gbé àbúrò náà lọ. Àánú sí akọ̀wé ó sì ṣe ìrànlọ́wọ́ fún Adéwálé kí Adéwálé lè fi sanwó tó fẹ́ san. Ó fún un ní ìwé kan fún àwọn ọ̀gá àwọn ẹ̀ṣọ́ ẹ̀wọ̀n tí wọ́n fi lè mọ̀ pé òótọ́ ni ọ̀rọ̀ rẹ̀ bó bá dé ọ̀hún. Wéréwéré Adéwálé ti gbé ìwé ẹ̀rí owó tó san àti ìwé tí akọ̀wé kọ fún un sí ọ̀gá àwọn ẹ̀ṣọ́ ẹlẹ́wọ̀n ibi tí àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ dí ẹ̀wọ̀n lọ́jọ́ náà ti ń gbaṣọ ẹ̀wọ̀n ni Adéwálé wọlé débẹ̀. Àlàní ti wọ́ ṣòkòtò, ó sì kó ẹ̀wù wàyí o, ó ti bọ́ aṣọ tọ́wọ̀ débẹ̀ gan sílẹ̀. Ńgbà tó rí Adéwálé, ó fò sókè, ó sáré sí i, ó sì kígbe sí i pé ó ń re. Adéwálé béèrè ibi tí ọ̀gá àwọn ẹ̀ṣọ́ ẹ̀wọ̀n wà. Ńgbà tí ó dé ọ́fíìsì rẹ̀, ó kó òròǹtọ́ wá ṣe fún un. Ọ̀gá àwọn ẹ̀ṣọ́ sì ṣàtúnṣe, ó sì ránṣẹ́ sí ẹ̀ṣọ́ tó ń kaṣọ fún àwọn ẹlẹ́wọ̀n ṣẹ̀ṣẹ̀ dé pé kó gba aṣọ ẹ̀wọ̀n nídìí Àlàní kó sì kó aṣọ rẹ̀ tẹ́lẹ̀ fún un. Bí Àlàní ṣe gbóòórùn ẹ̀wọ̀n rèé o tó sì jẹ́ pé Adéwálé lọ́lọ́run rán sí i kó solùgbàlà fún un. Ó bẹ̀ Adéwálé pé kó bá òun dé ọ̀dọ̀ Dàda kó sì ṣe ẹlẹ́rìí òun lọ́dọ̀ rẹ̀. Wọ́n sáà ti di àná tí Dàda ò ti rí Àlàní nílé. Oríṣiríṣi èrò ló yọ sínú Dàda, àbí wọ́n pa Àlàní bì kan ni, àbí Àlàní ti ń rìn rédíò ooru, àbó tiẹ̀ ti lọ kó lọ síbòmíràn. Kò sáàmù ń tó ṣẹlẹ̀ títí Àlàní àti Adéwálé fi yọ sí i. Ìgbà tí wọ́n sì kú tí wọ́n ro ń tó ṣẹlẹ̀ fún Dàda dúpẹ́ lọ́wọ́ Adéwálé. Gbogbo wọn sì panupọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ńlá tó ṣe. Lẹ́yìn èyí ni Àlàní tọrọ gáfárà lọ́dọ̀ Dàda pé òun fẹ́ bá Adéwálé dé Igbóbì níbi tó ń gbé tí iléeṣẹ́ rẹ̀ sì wà. Àlàní ya ẹnu rẹ̀ sílẹ̀ ńgbà tí ó rí ibùsùn àti ìjókòó fẹ̀ǹkẹ̀fẹ̀ǹkẹ̀ tí Adéwálé ń ṣe tí ó sì sọ iye tó ń ta ọ̀kọ̀ọ̀kan. Ó tún rí ibi tí Adéwálé pàápàá ń gbé, ó sì rí i pé níwọ̀n bá tọmọlúàbí ayẹyẹ Adéwálé gan ni. Ọ̀dọ̀ Adéwálé ló ti jẹun alẹ́ ọjọ́ yìí ká sì pátá wàdà tì. Àlàní ò fẹnu kan irú oúnjẹ ọjọ́ náà rí. Bó ti ń jẹran ló ń jẹja, bẹ́ẹ̀ ló ń yadìẹ jẹ, bẹ́ẹ̀ ló ń jẹ yín àti rẹ́sì. Ó sì ń finú ro lọ́kàn ara rẹ̀ pé àyè ń bẹ ní abì kan. Àlàní ọmọ ìgbà tó bẹ̀rẹ̀ báwo lèèyàn ṣe lè kọ́ṣẹ́ lọ́dọ̀ Adéwálé. Adéwálé gbà fún un kí ó wá bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ́. Bí ó bá fẹ́, ó sì sọ ọ̀nà tí ó ní láti tọ̀ fún un. Ohun tó lè díẹ̀ níbẹ̀ ni owó àsánlẹ̀. Ìgbà mìíràn náírà ló gbọ́dọ̀ sánlẹ̀, kò ní igba kọ́bọ̀ lọ́wọ́. Ṣùgbọ́n ó ṣe ìlérí àti wá owó náà jọ láìpẹ́. Adéwálé náà sì wí fún un pé bó bá ṣe ní tí ó ní òun ò ní gba owó náà lọ́wọ́ Àlàní, ṣùgbọ́n àpò ẹgbẹ́ àwọn lówó náà ń lọ. Inú Àlàní dùn ó dúpẹ́. Adéwálé sì gbé padà lọ sí ilé Dàda.
nígbà tí Àlàní sọ ìpinnu rẹ̀ láti kọ́ṣẹ́ lọ́wọ́ Adéwálé, Dàda ní inú ń dùn sí i, ó sì gbà á nímọ̀ràn pé jọ tẹpá mọ́ṣẹ́ kí ó lè tètè rí owó iṣẹ́ kíkọ́ kó jọ. Nígbà tí Àlàní yọ sí Òyìngbò lọ́jọ́ kejì, igbe làwọn yòókù rẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n sì ń kan sára sí i. Bí wọ́n ti ń pè é ní bàbá o ni wọ́n ń pè é ní Àlàní Danger, ọkọ̀ aláìgbọràn. Àṣé ìgbà tí wọ́n ti lọ tí wọn ò rí kí Àlàní tẹ̀lé wọn nílé ẹjọ́ ni wọ́n ti rò pé adájọ́ tó dájọ́ náà ló fẹ́ dá dúró bá sọ̀rọ̀. Wọ́n rí i tí adájọ́ bá a sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kan kí ó tó bẹ̀rẹ̀ ẹjọ́ wọn. Iṣẹ́ ni adájọ́ náà sì rán pé kó lọ bá òun ra obì wá nítòsí. Eléyìí jẹ́ káwọn yòókù gbàgbọ́ pé adájọ́ òun máa Àlàní rí, ẹ̀rù sì bà wọ́n. Wọn ò tiẹ̀ gbàgbọ́ pé Àlàní sanwó ìtanràn tí adájọ́ ní kí àwọn san rárá. Wọ́n sì gbàgbọ́ pé ọgbọ́n kí àwọn má bàa mọ̀ wípé kò sanwó náà ló ṣe kó ara rẹ̀ sí ilé ẹjọ́. Nígbà tí àwọn ń lọ sanwó ìtanràn tiwọn, ẹ̀rù Àlàní bẹ̀rẹ̀ sí bà àwọn ẹgbẹ́ rẹ̀ nítorí pé wọ́n ní ó ní baba ní ìgbẹ́jọ́ àti pé eégún ìjà ń bẹ lára rẹ̀. Ìjà ọjọ́ náà sọ Kọ́lá Danger ní ẹni yẹ̀yẹ́. Bí ó bá sì fẹ́ sí akọ kankan, àwọn ẹgbẹ́ rẹ̀ á sọ fún pé kéegun rẹ̀ lọ sí Ilé Ifẹ̀ kó lọ tẹ̀ wá. Wọ́n á ní bó bá tó bẹ́ẹ̀ kó lọ bá Àlàní ọlọ́kọ̀ rẹ̀. Bí wọ́n bá ti wí báyìí wéré lára máa ń rọ Kọ́lá. Fún odidi oṣù 4 ní Àlàní fi tuwó tó ń ṣàjọ. Ó pe ibi mọ́nú kò sí lọ sábúlé olókòkò rárá lásìkò yìí. Adéníkẹ́ nìkan ló wà ń wò lẹ́kọ̀ọ́. Inú Adéníkẹ́ pàápàá sì dùn sí ìyípadà rere tí Ọlọ́run mú bá Àlàní díẹ̀díẹ̀. Ní gbogbo àkókò yìí ni Adéníkẹ́ ń rẹrù iṣu, èlùbọ́, àgbàdo, gàrí àti ewébẹ̀ wá bá Àlàní lẹ́kọ̀ọ́ kó lè rí ẹrù inú fi gbé tòde. Kò fẹ́ kí ìyà tí ò tọ́ kó jẹ ọkọ rẹ̀. Báyìí la parí orí 6 ìwé ni Àjẹkúláyé látọwọ́ Oyètúndé Àwòyẹlé. Ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí, kò sẹ́tì mọ́rẹ́sẹ́ yarin. Bákan náà làwọn chánẹ́ẹ̀lì àkàndá tó tún kù bíi Awikonko TV, Ẹwà Èdè Yorùbá TV tẹ́wà yìí, Oríkì Yorùbá TV. Ṣé gbàgbé ìdí tí máa láǹfààní láti wo ètò bàbá àta ìyẹn Yorùbá Comedy Magic TV àti bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ lọ. Bí wọ́n ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Ìdí àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa